ti gbà ní 2022 o tá bá ti gbà ní 2022 gbogbo àwọn tí wọ́n lọ jẹ ẹja l'Àbújá ṣe ń pàṣẹ wọn ò ní tú sí wa lọ́wọ́ àwọn tí wọ́n lè torí ẹja lọ sí Àbújá tó bá fún wọn lówó ó dẹ̀ ń wọnú yàrá lórí Sunday Igboho wọn wọ bedroom ẹ̀ tó bá fún wọn lówó kan tó bá fún wọn níbi 1 million pé kán gbọ̀n kan sórí bẹ́ẹ̀ ṣé wọn ò ní gbọ̀n. Yorùbá nation dàbí òsè ni ipa tó ń pòsè ara ló ṣe fi ń san ọdún ti gbélé ilé náà nísìn ìgbà tí Ọ̀rúnmìlà ó wá lọ bá ìyá Aláta sùn ìyá Aláta wá bí Ṣàngó wá bí Ògún kíní kan wá bí àfẹ́ ètò òṣì kankan kíní kan lọmọ Yorùbá àwọn kan lọmọ Odùduwà àwọn ìfi àwọn Yorùbá nation yà tẹ́lẹ̀ mi àfẹ́ Yorùbá nation mọ́ àkíṣe ọmọ kíní kan because kíní kan ṣẹlẹ̀ lálàáfin Ọ̀yọ́ ọmọ Odùduwà ni wá máa já ìdànù kó lórí kọ́ọ̀lù ẹyọ kan ní gbogbo wa ẹyọ kan báyìí ní Yorùbá ẹyọ kan ní wá ọmọ Òtù Ifẹ̀ ni wá Yorùbá ni wá Káàárọ̀ Àjíire jọ ní gbogbo wa ìwọ tó bá mọ̀ pé orí ẹ̀ wúdu sí apá ẹ̀ lọ kí lẹ wí. mo bí dáadáa ń dá wa náà ilẹ̀ yín náà ni bóyá yín wà lára àwọn dáadáa ń dá wa tí àáfàá kí ó gba góòdì sọ pé nǹkan pè ní Yorùbá ni pé kinní kan ti bẹ̀rẹ̀ láti ibì kan tó ń sọ̀tàn olórí burúkú àwọn ajẹ́ kó yé wọn pé. èwo tún ni dáadáa ń dá wa báwo táwọn tún sọ yẹn. ó wà lẹ́nu àti ó gba góòdì. last a padà fa wèrè lọ́yàn nílẹ̀ Yorùbá. wọ́n wá sọ̀sọ̀ kú sọ. dáadáa ń dá wa. a ní ìdí ẹ̀ olórí ibú gbogbo wọn. dáadáa ń dá wa ìgbà tó gbélé rí dáadáa ń dá wa báwo. ṣe ń sọ yìí Olódùmarè ló ń lò yín àwọn irúmọlẹ̀ náà ń ṣiṣẹ́ lára tìyín náà tó yí sí kéèyàn dé láti fi iṣẹ́ kó má wẹ̀ kó má tí ì jẹun kó sáré gbé fún ìsòrí kó gbé gèlè lọ́rùn. ṣòkòtò ni mo wọ̀ nísàlẹ̀ rẹ̀ àti bùbá. nítorí ìfẹ́ àwọn ọmọ Yorùbá. nítorí bí mo ní láti fi iṣẹ́ mo bọ́ yúnífọ́ọ̀mù ni. dáadáa ń dá wa. àwọn wèrè. Yorùbá parẹ́ ìran ẹ̀ ló máa parẹ́. Yorùbá oyè kébi tó finish èmi kàn máa bẹ̀ yín when we talk about Yorùbá káwá ṣe rally we should try and make peace at least everybody now we need to start this thing like 2019-20 so that all of us ẹ̀yin ìyá wa ló gbọ́ wípé taba jọ dúró taba tọ̀ síbi kan tó bá wà ó ṣùkùṣùkù bẹ́ẹ̀ ni. Yes, so it's better we don't even need to curse anybody now wípé gbogbo wa should come together just to use it to honour Baba Akintoye. ṣe rí bàbá mi ó rẹ̀ pé ẹpẹ́kẹ́ tó wọ ṣóò yìí. kí ló jẹ́ ọlọ́run kí ló jẹ́ àbí ìyàwó yín lójú tìrí mi níbo lẹ́tí mo rí tẹ̀ dárúkọ ẹ̀. òun náà ni mò ń sọ gbàtẹ́ ní kájọ tọ̀pọ̀ fáwọn olólùkọ́. ṣé onítìrí yìí kan ló wà Yorùbá láǹdì. onítìrí kan náà ń sọ àwọn náà sọ nípa pé àwọn dáadáa ń dá wá. ẹ bá mi sáàdì ṣó dáadáa ń dá wá. àwọn wèrè tí ẹ̀wẹ̀ má ṣẹ̀dẹ̀ sí mi àwọn wèrè. ní 2019-20 ẹ̀ sọ onítìrí ìjọ òní onítìrí dé tó wá da ogun ẹ̀rú lọ́tẹ̀mí àti ẹ̀ so that people will be able bẹ́ẹ̀ ṣe sọ yìí Koiki is talking Baba Ekiti Ọmọlúkà and so many other people announcement yà lè tètè go faster and then go viral ẹ ṣe gan. so kẹtọ mute bá wa sọ fún wọn wípé Ìjẹ̀ṣà Ondo Ọ̀yọ́ Lagos gbogbo wa. ṣe rí ilé ìtẹ́fíkà sọ yẹn à ń pọ́nkúlé la lọ́fọ̀ọ́ṣẹ́ tó bá lẹ́ni tó lọ dúró sí ẹmọ bíi tẹ́lẹ̀ wà ní tógètì Èkó tẹ́lẹ̀ tógètì ẹmọ pé tógètì wà rẹ̀ tẹ́lẹ̀ those days lẹ́kọ̀ọ́ kọ́ tó wọ kúrò tó bá lẹ́ni tó dúró síbẹ̀ tó ń sọ èdè Fúlàní ẹmọ pé gbogbo àtọ́wà mẹ́rin wọ́n máa wo bí fọ́rínà ni tó bá sọ èdè Ìgbò máa wo bí fọ́rínà ni bọ̀ tí bá sọ èdè ìlú mi tẹ́ bá sọ èdè ìlú yín ọgbọ́n nǹkan tẹ́ ẹ̀ sọ so ẹni tó bá ṣe sọ pé Odùduwà ló bí. ọ̀rọ̀ míyàn ló bí Ṣàngó. àìníṣẹ́ lọ́wọ́ Ṣàngó ló wá bí Yorùbá wù yìí. wọ́n àdẹ̀ tí ìbẹ̀rẹ̀ rálì wá sọ gbogbo yẹn ni òun. tani bàbá tí. olódò ní ẹni bàbá tèmi náà. àwọn wèrè. ẹ ṣeun gan. Williams Alade thank you wọ́n kàn fún mi ní kọ́mẹ̀ntì lọ́n ti wọn àwọn tó kù tó wà lórí YouTube ti sùn lọ. ẹ ṣe gan ọmọ Yorùbá ẹjọ mo fọlọ́run ọba àbẹ̀ wá ẹ jẹ́ ká múra wa ní ẹyọ kan
káṣíra wa lóṣù ṣé ìwọ́n ti sọ̀rọ̀ lórí TikTok wọ́n pẹ́ ní ọkàn wọ́n pẹ́ mo má lọ ṣe o ṣé ìwọ́n ti sọ̀rọ̀ lórí TikTok everybody bá ti sọ̀rọ̀ ẹ jẹ́ káṣíra wa ní òṣùṣù ọwọ́ àkẹ́ńsì sọ ọ̀pọ̀ àwọn sọ̀rọ̀ nsìn. ṣẹ́yìn lẹ sọ̀rọ̀ nsìn. ẹ mẹ́mà. no ẹ̀yin kọ́ lórí hello. ẹ kú ètò mà. ẹ káàbọ̀ ṣẹ́yìn lẹ sọ̀rọ̀ nsìn. ẹ kú ètò mà yẹ sàn. ṣé mi. irọ́ o. ó yá ẹgbọ́n sókè bá a ṣe pàápàá. ok ọ̀rọ̀ tèmi ò ń tèkì ìtàn anyway ẹ yẹ kí n lọ sórí point mi nílé ìdákọ mi nílé ṣe oríkì. because ẹ mọ̀. mi sí pé Ìjẹ̀bú-Jẹ̀ṣà àti Ìjẹ̀bú kankan náà yọ ni wọ́n Ìjẹ̀bú-Jẹ̀ṣà lè ní but oríkì Ìjẹ̀bú-Jẹ̀ṣà àti oríkì Ìjẹ̀bú tó Ògùn state kankan náà yọ ni wọ́n. ẹ ṣe mà so ọgọ́ tó yẹ kí tẹ́mi fẹ́ sọ ni pé ìjọba sọ fáwọn èèyàn wa pé ẹ̀ńtọ́lọ́ bá bùkún rédíò Yorùbá Nation rédíò yẹn wà important. ẹ kàn sí Koiki Media ni ẹ kàn sí o. èmi kàn sọ ni pé kẹ sọ lórí. ẹ jọ ẹ tẹ́ bá máa assist wa pẹ̀lú rédíò ẹ bá wa kàn sí Koiki Media. ẹ mú kí wọ́n ṣe sọ bẹ́ẹ̀ ni pé nǹkan kan ṣẹlẹ̀ lé ní ìbọn ẹgbọ́n pa ẹ̀ tí iná lọ ní àwọn sáìdì kan ní Europe. níbo. iná lọ ní Europe lẹ́ni ó lọ ní Spain ó lọ ní Italy ó lọ ní France ó dẹ̀ lọ ní látàrò ìgbọ́n ṣe wọlé látàrò láti mo fi sísá. iná lọ èmi ò gbọ́ ọkàn wá wà níbi iṣẹ́ àgbọ̀n pa. ìlú bíi kọ́ńtì méje ló ti lọ. yá ó lọ àní mo ṣe wọlé sí iná lọ láti kan bí 11:30 ló ti lọ ó ṣe dé ní àwọn kan ti dé ní 10 irú tí ìlú tí mi wá sí Spain iná bẹ́ẹ̀ tí iná àwọn ibì kọ̀ọ̀kan ti wá sí. so bóde ṣe lọ yẹn rédíò lẹ́yìnbọ̀dì gbé sétí for the first time máa rédíò létí àwọn èèyàn so ẹ mọ̀ ìlú tá a ń bá fa yẹn ìjọba lè kò sí kankan lè náwó wọn lè gba íńtánẹ́ẹ̀tì wọn lè ṣe ògbẹ́ so mo ṣe sọ pé rédíò wa yẹn ó wà important for information. ẹ kàn sí Koiki Media ẹ ṣeun. náà mo kàn ní kẹ sọ lórí ètò yìí. òun náà ni mo sọ mo sọ fáwọn èèyàn náà ni àwọn èèyàn ń gbé orí ètò náà ni mo wà pé kọ́kàn sí Koiki Media ẹ lè pè mí kí n má wà níbi iṣẹ́ bẹ̀ Koiki àwọn èèyàn gbogbo agbára náà gbé kalẹ̀ ẹ ṣeun sà. ẹ bá wa sọ̀rọ̀ lórí Dada ń dá wa lórí TikTok o Dada ń dá wa. àwọn wèrè wọ́n fẹ́ adopt ilẹ̀ Yorùbá mọ́ wa lọ́wọ́ Dada ń dá wa. hello. tọ́ ẹ ti jẹ́ kí n gbé kọ́ọ̀lù ẹ lò hello bá gbọ́n sókè ìyá mi lórí fóònù. hello. ẹ káàbọ̀ máa o. hello Yorùbáwùyí. yes màámi. báwo ni nǹkan ẹ kú ètò. ètò ni àjọ ń ṣe ni o. a máa ju wa ṣe o. àṣẹ Ìdùmarè. ilẹ̀ Oòduà àgbè wa kò ní gbọ̀dálẹ̀ o. àṣẹ wà. Gbogbo bí tá a bá fojú sí báyìí a máa jọ́nà fún wa gbogbo wa la máa kéré òkú délé o. Mo wo ètò yìí lọ́wọ́lọ́wọ́ ń sìn mo á rí gbogbo àwọn nǹkan tẹ́ ń sọ ń bẹ̀ nípa gbogbo tó ń ṣẹlẹ̀ Aláàfin àǹkó nǹkan kan bẹ́ẹ̀ ṣe mọ̀ ìpà ti fẹ́ dàpọ̀ mẹ́pọ̀n tẹ́yìn ò bá dẹ̀ fi làákàyè pẹ̀lú ìfúrú àti pẹ̀lẹ́kùtù ṣe gbogbo ẹ̀ máa fọ́pọ̀ ni. Yorùbá nation lálá fẹ́ gbà gbogbo wa lá ń pariwo là ń gbégbá tó tiẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yẹn mo máa ṣe wàhálà o because Europe lèmi náà wà. wàhálà wa ò ní dá sásí lágbára Ọlọ́run. àmì Ọlọ́run kó tó di pé ìyá Pẹ̀mbọ̀yẹ́dé tó wá da ọgbẹ́ Yorùbá pẹ̀lú ọ̀rọ̀. anyway ṣe tún wá rí gbogbo nǹkan tó tún wá fún ṣẹlẹ̀ ọdún kẹta tí Aláàfin ti kú nìkan ló ṣẹ̀ṣẹ̀ já Aláàfin gbogbo ẹ̀ tẹ́ adẹ̀rí pé ọ̀dọ́ lẹ tó wọlé òkè o àti bàbá wa o wọ́n á jọ fọwọ́sowọ́pọ̀ o inú everybody tí ẹ ti ń dùn pé yes àwọn kan máa kó wa délẹ̀ lérí rèé o pẹ̀lú wọ́n máa pègbò ṣà kíníkan gbàgbé inú ti ń dùn àfi bí gbogbo ẹ̀ tó ṣe dàrú pọ̀ tí yóò di pọ́lọ́mọ òmò ọmọ mọ́ ìwọ kan tèmi èmi kan tiẹ̀ kìíní kan àwọn ará bí wọ́n tún bẹ̀rẹ̀ sí ní torí ìta tó gbé dání yẹn àwọn yẹn wọ́n á kóra wọn wọlé bí ìgbọ̀
wọ́n wá wọlé pàṣẹ àwa wá gbé wàhálà èmi níbi eléyìí wá gbé yẹn. Fúlàní ń pa wá ń pàtàn. Wọ́n wá bẹ̀rẹ̀ kí ló wá dé nítorí Ọlọ́run gan kí la ṣe gan báyìí ibo la fẹ́ bá yàrá ilé ìgbà. Àwa ní ká jára wa gbà tá bá ti rẹ́ni tó ń pàtàn òfò ká kúrò lórí péèjì ẹ̀ ká má dúró síbẹ̀. Ẹni bá ti sọ fún ẹ pé ọmọ Oòduà ni wọ́n ọmọ Ọ̀rànmíyàn lẹ́nìkan kúrò lórí péèjì ẹyẹ wò wọ́n. Inú nǹkan tó yẹ ní ikùn ló bá kẹ̀lẹ̀bẹ̀ wá o ikùn ló bá kẹ̀lẹ̀bẹ̀ wá tá a bá yanjú ẹ̀ ní ọ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ yẹn kò ní gúnrégé. Èwo la fẹ́ yanjú mà? Ìgbà ká sọ pé a fẹ́ gba Yorùbá nation. Bẹ́ẹ̀ni mà. Tí gbogbo ẹ̀ rí bó ṣe lóun máa rí tá a bá wá gbà tán bó ló ṣe fẹ́ rí. Màámi. Bó ló ṣe fẹ́ rí. So tá a bá láre ká bure bí tọlọ́fà àmọ́jọ kò lè rọgbọ o. Àní báwo ni ká ṣe là báwo ni ká ṣe pín. Right gbogbo bàtà náà ń pa òfò ń pa ìtò òfò kọ́ náà ń pa o wọn ò pa tó fò. Àní báwo ni ká ṣe ọmọ èwo lẹ́yìn sọ́mọ ọmọ Yorùbá ni yín àbí ọmọ Òtùfẹ̀ àbí ọmọ Káàárọ̀ Àjíire àbí ọmọ Dáńdáńdáwá. Ọmọ Òtù ni gbogbo wa pátápátá Òtù ni wá torí Ifẹ̀ ni everybody ti lọ. Then kí wá náà ńlá. Pé Yorùbá làwọn tí wọ́n ní Yorùbá làwọn tí wọ́n ń pariwo Yorùbá tí wọ́n dẹ̀ wá ń là wípé Yorùbá ni Ọ̀fà Yorùbá ni Ìgbòho Yorùbá ni kinní kan tí wọ́n dá ti ibòmí mo mọ tó ṣe ń sign I can see you on the screen. So bàbá rectify yẹn we don't know. Ẹni sùrùmà kò yé wa dáadáa àwọn èèyàn kọ sí comment section. Ẹni sùúrù ọmọ Òtù lẹ́yìn kì í ṣe ọmọ Yorùbá. Òtù lèmi because so kì í ṣe ẹni sùúrù mà. Àwọn Yorùbá ti ṣe ara wọn ní Yorùbá sí wọ́n ti là á pé àwọn Yorùbá làwọn bí. ṣe wá rí pé ẹgbẹ́ ọ̀tọ̀ ń pàtàn pé tó òfò ni wọ́n ń pa. Màámi ìtàn òfò ni wọ́n ń pa tí wọ́n bá pàtàn òfò ni àwọn kan ò ní sọ pé ọmọ Yorùbá làwọn. Àwọn kan sọ wípé ọmọ Yorùbá làwọn. Àwọn tí wọ́n bẹ̀rẹ̀ ìtàn wèrè lórí íńtánẹ́ẹ̀tì ni wọ́n fà. No àwọn nǹkan tí mo kọ́ sọ ni pé ikùn ló bá kẹ̀lẹ̀bẹ̀ wá o tí ò bá sí ẹ̀ṣẹ̀ òkè ṣẹ́. Ẹ̀ṣẹ̀ wo ló wá ṣẹlẹ̀ Yorùbá? Ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀yẹn tó fa wàhálà a kì í wo nǹkan wọ́n ní amúkùn ẹsẹ̀ wọ ó ní ìsàlẹ̀ lẹ́nu wo òkèlè ń wọ ẹ̀wò ìsàlẹ̀ nígbà tí gbogbo ẹ̀ ń rúpọ̀ láti Ọ̀yọ́ wá we are just putting blind eye on it. Why can't we put things from the root? Let's root it and let's rectify everything and be straighten things before we go into wherever we want to go. Ibo lọ̀rọ̀ yẹn ibo ló ti ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́. Ẹ dárúkọ. Àwọn olóòfù tó bẹ̀rẹ̀ sí ní in fact máa ṣàtẹ. Ní sùúrù mà ẹ jẹ́ ká ṣe publicly. Ṣé Almoruf nìkan ní Ọ̀yọ́? Almoruf ló ń jẹ́ Ọ̀yọ́. No, Almoruf gan ló wọ́pọ̀ bẹ̀rẹ̀ wàhálà yìí. Àní ṣé Almoruf ló ń jẹ́ Ọ̀yọ́? Ṣé Ọ̀yọ́ ni Almoruf? Òun gangan ló ń jẹ́ Ọ̀yọ́. Ṣé pé Aláàfin lọ̀yọ́? Ṣé Almoruf ni speaker gbogbo àwọn tó ọmọ Ọ̀yọ́? Bọ̀tí olóṣè aṣàgbẹnusọ fún ta ni? Fọ́wọ́ Adé. Almoruf ti ń sọ̀rọ̀ kí kábíyèsí Aláàfin Ọ̀wọ̀ Adé tó dórí oyè. Òun gan ló sọ fún Ọ̀wọ̀ Adé wípé àwọn ọ̀fẹ́ kan wà níbì kan. Nígbà tí Almoruf wá sọ yẹn pé àwọn ìfẹ́ kan wà níbì kan. Tí àwọn ọmọ Okay, Aláàfin ti wá wọ plane, ó ti wá lọ send wọn off. Èmi ẹ̀ṣẹ̀ join ní show yìí ni. Nígbà tí Almoruf sọ̀rọ̀ ni, mo ti sọ lórí show ìgbàgbà ni mo ti ń sọ yìí. Èmi lèmi pe Almoruf. Wípé Almoruf o. Àbẹ̀ní gbọ́ mi yé. Ìyá mi. Àbẹ̀ní mo ti wo show ẹ kó tó láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ lèmi àti ẹ ti jọ wà tí mo ti ń wo show ẹ. So ti yé gbogbo bá dẹ̀ ṣe ń ṣe gbogbo ọ̀rọ̀ yìí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti jọ ń fa gbogbo ọ̀rọ̀ Yorùbá nation no Yorùbá nation yìí. I'm telling you. ẹ lè sọ different. See, we should stop doing mami. Ẹni sùúrù mà, ẹni sùúrù. Ṣẹ́rí ẹni sùúrù. Ìdí tí àwọn olóṣèlú Nàìjíríà ò ṣe ti fi ní wọná lélẹ̀. Olóṣèlú Nàìjíríà ìdí tí wọn ò fi ní wọ iná lélẹ̀ because wọ́n ṣe ìṣọ̀kan tí ìkan nínú wọn bá ya wèrè àbọ̀ ṣe nǹkan tí kò dáa wọn ò ní bọ́ síta kọ́mọ wá ṣe bóyá ń ṣe yìí èmi pè Almoruf lẹ́yìn
and I think he deleted that video. Sherry, àwọn tá ń sọ̀rọ̀ yìí mami. Kí jẹ́ kó yé yín dáadáa. Many of us, Yorùbá ni wá, many of us feels ni. So tá bá ṣe, èmi ò kì í ṣe wọ́n, so tó bá ṣe, tó bá ti mú feels iye báyìí wá, wọn ò ní gbẹnu kúrò lórí ẹ̀. Ẹ bá ìkàmà tọ́ra wa, many people owó YouTube ni wọ́n jókòó lé. Owó ìní. Sherry Almoruf sọ̀rọ̀. Sherry Almoruf sọ̀rọ̀. Almoruf sọ̀rọ̀. Ìjọ tí ọwọ́ adé ti wọ orí oyè ni àwọn kan ti bẹ̀rẹ̀ sí ní bú, tó ti bẹ̀rẹ̀ sí ní lálé ọba. Wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bú ọba. Tó dẹ̀ sí wọ́n sọ pé ṣèbá Aláàfin lásán ló jẹ́. Aláàfin ò ṣe é rí fín. Onírìṣà, òòṣà ní Ọ̀ní, kò ṣe é kọlù. No matter the situation, àtọ̀ní, àtàlákẹ́, àti Aláàfin, àtọ̀wá, àti gbogbo àwọn ọba ilẹ̀ Yorùbá pátá. Wọ́n ẹ̀yin náà sí ẹni kí wọ́n bùrè, kí wọ́n làrè, kí wọ́n bù, kí ni wọ́n là. Ẹ̀sọ́ different ọmọ Òtù àti ọmọ Yorùbá, ẹ̀sọ́ different wọn fún mi. Ẹ fún mi ní different ọmọ Òtù tó àwọn náà ti délé ayé yìí sìn, ó ti lé ní 50 ọdún. Táwa náà ti délé ayé yìí. Òtù fẹ̀. Ibẹ̀ ni gbogbo ọmọ Káàárọ̀ Oòjíire ti wá. Yorùbá, àwọn empire ibi tí Ọ̀yọ́ tó ti bẹ̀rẹ̀ sí ní tó ti build empire pẹ̀lú àwọn Fúlàní tó ń ta gbogbo ẹrú fún àwọn òyìnbó tó ń ṣe gbogbo. Ìyẹn kọ́ ni mo bí yín mà. Ìyẹn kọ́ ni mo bí yín. Ìyẹn kọ́ ni mo bí yín. Òtù. Ìyẹn kọ́ la bí yín pé wọ́n ta ilẹ̀. Ọ̀ní Òtù gbogbo ọmọ Yorùbá ti wá. Àbí? Tí gbogbo, which is Ilé Ifẹ̀, according to you. Okay, Òtù ni gbogbo ọmọ Yorùbá ti wá. Ọ̀yọ́ ń kọ́ bolo àwọn ti wá. Ifẹ̀ náà lọ àwọn Ọ̀yọ́ ti wá. Ifẹ̀ náà ti wá. Àwọn ò gbà, ẹ̀ṣẹ̀ wọn tà fún ẹ pé Ifẹ̀ làwọn ti wá. Ọtí náà tí wọ́n sọ ìtàn fún wọn, ìtàn tí wọ́n aṣọ wo ni wọ́n ń wọ̀? Ifẹ̀. Ìgbà tí wọ́n gbọ́ ìtàn náà ṣẹ̀ṣẹ̀ calm down. Abẹ́ni. Kí ni ìtàn àgbákò, ìtàn òfò, ìtàn ìyà ní àwọn ìtàn tí wọ́n ń pa. Ìtàn àgbákò tí wọ́n fẹ́ gbọ́ yẹn gan tí wọ́n wá gbọ́, òun ló jẹ́ kí ara wọn balẹ̀ sí i. Gbogbo ẹ̀ tó pa ìtàn fún wa lásìkò tá a wà yìí. Tí àwọn Fúlàní ń wọ ilẹ̀ wa, olórí ibu ni wọ́n. Ẹgbẹ́ tó bá pa ìtàn òfò fún wa lásìkò tá a wà yìí, Ọ̀ní ló dájú Aláàfin lọ, Aláàfin ló dájú Ọ̀ní lọ, olórí ibu ni wọ́n. Gbogbo ẹ̀ tó bá sọ fún wa wípé gbogbo ẹ̀ tó bá sọ fún wa wípé ẹnìkan ni ọmọ Òtù, ẹnìkan ni ọmọ Yorùbá, ẹnìkan ni ọmọ Káàárọ̀ Oòjíire, olórí ibu ni gbogbo wọn. Because lọ́wọ́ yìí nísìn. You don't understand all this. Jerry, ọ̀rọ̀ understand kan, àwọn ò fẹ́ division lọ́wọ́ iṣẹ́. Anything division, àgbọ̀n kankan lórí péjì, wọ́n ti gé tiwa lọ. Ṣé àwọn ilé tí wọ́n pariwo tí wọ́n pe ilé àwọn Ọ̀yọ́ tí wọ́n pariwo tí wọ́n divide gbogbo ẹ̀ yẹn, you won't talk to them to shout to shut up. Ṣé mo ní anybody ni mo pè é, anybody ni mo pè é, aláàfẹ́ gbọ́ ìtàn òṣì kankan lórí péjì Yorùbáwùyí. Gbogbo yẹn pẹ̀lú pọ̀ gbogbo ẹni sọ̀rọ̀ lèmi náà ọ̀tọ̀ mi ò kì í sọ gbogbo orú àwọn ọ̀rọ̀ báyìí. A ní pé ká pẹ̀lú pọ̀ ká bá gbogbo wọn wí. Aláwọ̀ already àti bá anybody wí. Màmá, àwa already àti bá anybody wí. Àwa already. Aláwọ̀ àwọn tó bá lọ́pọlọ la pè lórí ètò Yorùbáwùyí. Wípé ibi tó bá ti ń sọ ìtàn òfò, kẹ́nìbọ̀dì má lọ síbẹ̀. Ọmọ Yorùbá àti Òtù o, àti Káàárọ̀ Oòjíire o, àti Odùduwà o, àti Ṣàngó o, àti Ọ̀rànmíyàn o, àti Èṣù o, àti whatever. Yorùbá ni gbogbo wa. Tàbá wá rí ìjà tí bàbá Aláàfin 1900 àti Ilé Ifẹ̀ 174444. Tàbá rí ìjà wèrè tó ti bára wọn jà nígbà yẹn, ó ti di mọ́ Olúfimọ́. Nílẹ̀ Yorùbá ó ti dolú fi máa gbọ́.
àwọn tàná yẹn ni wọ́n bára wọn jà. Why tell differentiate ẹ? Why are you telling us àwọn kan ní O2 àwọn kan ní kinní kan? Táwọn Ọ̀yọ́ ni wọ́n ń pín. Aláwọ̀ ò fẹ́ gbọ́ lórí péèjì yẹn tó bá ti pín kó má wá sórí péèjì yìí. A fẹ́ gbọ́. Kò sí ọ̀kan tó máa ṣẹlẹ̀, a máa dá dúró. Ẹ̀yin àgbàlagbà sọ pé ẹnu ọmọ ò gba ìyá mi pàdé mọ́. Kí ló dé? Kíní kan ni O2, kíní kan ni kíní kan, O2 kan, O2 ni. Ṣé ká má lè bá wọn sọ pé ẹgbẹ́ má jalè mọ́ ni? A ní a ò fẹ́ tán lórí burúkú wọn lẹ́yìn àgbàlagbà wa. A fẹ́ ẹ má gbé tán oṣù wá sórí péèjì mi. Tán oṣù kọ́ mi ṣe fẹ́ gbọ́ níbí. Gbogbo wa láti Ifẹ̀ àìfàgbàfẹ́ nìkan tó wà jẹ́ káyé orójú yẹn òun la máa kọ̀ ẹ́ tá bá gba Yorùbá wa tán. A mọ̀ pé nílẹ̀ Yorùbá a ní àṣà, a ní ìṣe, a ní ìwà pẹ̀lẹ́ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Gẹ́gẹ́ bí ọmọ kóòtù òjìrè ló ń jẹ́ Yorùbá ló ń jẹ́ kóòtù òjìrè. Ẹ má divide wa sí. Ẹ má divide wa àgbà. Hello. Ẹ fún wa ní 2 minutes lórí TikTok yẹn. Yorùbá yìí kò ní bàjẹ́ fún yín. Àṣẹ. Ṣé rí prógámù tẹ gbélé lálẹ́ yìí? Tí ẹ bá ṣe irú prógámù ni ọ̀tẹ̀ ní dá sí. Ṣé rí prógámù tẹ gbélé lálẹ́ yìí inú mi dùn sí? Òun ló jẹ́ kí n pè wọlé. Ṣé rí tẹ bá rí àwọn tó ń pàtàn burúkú nílẹ̀ Yorùbá lẹ́nu? Ẹ lọ wo background wọn kì í ṣe ọmọ Yorùbá gidi. Wọ́n fẹ́ divide wa ni ọmọ O2 ọmọ Ṣóńgò. Wọ́n fẹ́ dàárín àwọn ọmọ Yorùbá rú ni. Tẹ bá ráwọn tó ń pàtàn òfò kiri ń sìn nílẹ̀ Yorùbá ẹ lọ wò wọ́n dáadáa wọn kì í ṣọmọ Yorùbá. Kò sí individual kankan tó lè pàtàn ilẹ̀ Yorùbá fún wa tí a dẹ̀ máa believe ẹ̀. Ìtàn gbogbo ìtàn tẹ bá fẹ́ gbọ́ ó ń bẹ láàfin kálukú àwọn ọba yẹn ò dẹ̀ ní gbẹ̀tàn yẹn jáde. O2 O4 bọ́bà kan ṣe ń lọ ìtàn gorí ìtàn láàfin wọn ò dẹ̀ ní ẹ̀bà jáde kan sọ. Aláàfin tó gbéṣẹ́ gan tó ń sọ̀tàn nígbà yẹn kò sọ́délẹ̀ tán kò lè sọ́délẹ̀ tán tó rí gbogbo ẹ̀ ń bẹ́nu àfin ọmọ pé táwọn bá sọ gbogbo ẹ̀ dédé tán àwọn máa fi dájà lẹ́ẹ̀lẹ́ Yorùbá ni. Sóyè yín bẹ́ẹ̀ kò sí ọba kan tó máa wá tó máa sọ̀tàn lẹ̀ Yorùbá délẹ̀ tán wọ́n mọ̀ kó ṣe pé wọ́n mọ̀ gbogbo òwe yẹn ń bẹ́nu àfin ṣùgbọ́n inú gbogbo pálásì pátápátá gbogbo wọn ló ní ìwé tán wọn lọ́wọ́ ṣùgbọ́n wọn lè sọ débi tó yẹ ká sọ dé wọ́n mọ̀ pé táwọn bá so àwọn tẹ́wá wà ń ta tó ń pàtàn yẹn ẹ bá wa béèrè wọn pé ibo náà ti rí ìwé ìtàn tiwọn ta ló gbé ìwé ìtàn tiwọn lọ́wọ́. àti ẹ̀fẹ́ gbọ́ Aláàfin Ọ̀yọ́ sọ kinní kan ó ní ọba làwọn Aláàfin tó lọ ní o fún ọba wa délẹ̀ fún wọn bàbá ní àwọn ọ̀rọ̀ kan wà tó yẹ pé ọba máa gbé síkùn tó máa fi wọlé sí i. bẹ́ẹ̀ni àṣẹ àpáàtì pé ọba àìmọye ọ̀rọ̀ mi tẹ́ pé èmi gan bí ṣe wà yìí àìmọye ọ̀rọ̀ mi tó yẹ pé tí máa fi kúrò láì mi ò ní lè bẹ́ẹ̀ nìkan sọ. Bẹ́ẹ̀ni. báwo lẹ ṣe wà nìyẹn náà ojú yẹn máa bímọ mẹ́fà tó máa ní márùn mọ́lẹ̀ ẹ máa bẹ̀rẹ̀ tó lórí ibú fún wa àfẹ́ gbọ́. ẹ bá bẹ̀rẹ̀ abẹ́rẹ́ lọ́wọ́ àwọn ọmọ àwọn tó jẹ́ pé éèjì wọn age of 55 years age of 50 years tó wọ́n pàtó fún wa níbo làwọn ti rí tán bọ́lẹ́ lórí ibú fún wọn ti rí tàn pa. àfẹ́ 40 ní gbogbo àwọn tó ń pàtàn fún wa ń sẹ́ àti ẹ̀fẹ́ gbọ́. 40 àwọn 40 tí wọ́n yẹ pé àwọn ọmọ tí wọn mọ nǹkan kan tí wọn bá ẹ máa ti gbàdílẹ̀ Yorùbá tí ẹ̀ sì ti bọ̀ tó ti dálẹ̀ ilẹ̀ Yorùbá ti wà ní. káwọn olórí burúkú kan wá jáde sí kan mọ pàtàkì fún wa àtẹ̀tẹ̀ pàtàkì látọ̀dọ̀ o àtẹ̀tẹ̀ pàtàkì láti fẹ́ o àfẹ́ gbọ́ àfẹ́ gbọ́ pàtàkì látọ̀dọ̀ àfẹ́ gbọ́ pàtàkì láti Ògùn State àfẹ́ gbọ́ àtọmọ Òfò tó pàtàkì láti Èkó àfẹ́ gbọ́ pàtàkì láti gbogbo ẹbí gbogbo àfẹ́ gbọ́ olórí burúkú. ẹ bá mi kọ́ sí comment section àfẹ́ gbọ́ àṣàkẹ́ ni wá wọ́n ti gé wa létí lọ àgbọ́. Ẹ̀dẹ́ dalẹ̀ Yorùbá rú. Àwọn máa lè lẹ́dẹ̀ dalẹ̀ Yorùbá rú. Àwọn máa lè mú. Ṣẹ́bá ní kí láti ìgbà tó ti ṣe kíní Aláàfin yẹn láti bẹ̀rẹ̀ òfò wèrè tó wọn yẹn. Ìdẹ̀rí ọba wí gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà àwọn gọ́ọ̀mẹ̀ntì àwọn àfẹ́ gbọ́ ẹ̀ṣẹ̀ tó ń darí wa nílẹ̀ Yorùbá. Ẹ má gbọ́ mi ìyá mi. Àwọn tó ń darí wa nílẹ̀ Yorùbá àwọn ni wọ́n bá wí. Níjọ́ tó bá ti fi ìtàn
tó bá ti fi fákà wèrè tán ṣe yẹn tó bá ti fi pa ọmọ gómìnà kan àbá fi pa ọmọ sẹ́nítọ̀ kan nígbà lórí wọn máa ṣẹ́ẹ̀tì tí wọn ò ní lè báàgì gbogbo àwọn tó ń fi fákà tó ní balẹ̀ Yorùbá jẹ́ yẹn. sábà yìí pé fákà òkú wọn tó gbé jáde lọ padà bá ọba kí ló bàbá ọba yẹn. ó kẹ́yìn náà rò bẹ́ẹ̀ kí lè ẹni sùn sà ẹni sùn sà. tí wọn bá gbé tẹ́ẹ̀kù jáde tí wọn bá gbé tẹ́ẹ̀kù burúkú jáde kọ́ńtà fákà òkú lẹ̀ wàhálà ò ní ṣẹlẹ̀ nínú ààfin Ọ̀yọ́ yẹn àwọn tó wà lọ́yọ̀ gbòòtì ẹ̀ níbi gbogbo kìíní yẹn o torí wọn kò ní sí kìíní yẹn ní máìdì wọn ṣùgbọ́n gbọ́ olórí burúkú wọn ti dá wàhálà lẹ̀ yẹn mẹ́sẹ̀gì yẹn kàn wọ́n lára náà yẹn òun ló jẹ́ kí gbogbo wàhálà yẹn bẹ́ sílẹ̀. àwọn náà pa bàbá yẹn àwọn onítàn òfò yẹn náà pa bàbá yẹn. àwọn tó ń ṣe prógrámù òfò yẹn àwọn náà pa bàbá yẹn àwọn ló gbé wàhálà yẹn títí tó fi jẹ́ pé ara ń kan everybody tó fi dá wàhálà yẹn lẹ̀ tẹ́fẹ́ dalẹ̀ Yorùbá rú ni. orí wọn ni ò pẹ́. tẹ́fẹ́ dalẹ̀ Yorùbá rú ni. nǹkan tí mo ti lè sọ ni pé márùn-ún àgbàdo yẹn kọ́ náà tún àárín ọmọ Yorùbá ṣe alákùnrin ọmọ dá wàhálà yẹn. ọwọ́ òtù kọ òtù ààrẹ náà ni. àti òtù àti òfẹ àti ọ̀yọ́ òtù ààrẹ náà òtòdì òtù mọṣẹ. wọ́n wá ìnìwà ni ẹ tí bàbá mi bàbá wa yìí wọ́n ti wọṣẹ́ wọ́n kálọ̀ ló máa fọ́ọ̀sì. àti òtù àti òfẹ máa gbọ́ kankan àti òtù àti òfẹ Yorùbá ni wá àgbẹ́ni tì. ní sùúrù ẹ má bínú ẹjọ́ àwọn Fúlàní táwọn bàbá wa gba màálù lọ́wọ́ wọn àwọn náà tọkàn burúkú tó ti yé yín àwọn ẹni sùúrù ẹ má bínú ìjẹkújẹ tán jẹ ló mú tọkìtàn wá ẹ àbálẹ ti gba ogún wọn á pàtàkì tán fún wọn ẹ. bẹ́ẹ̀ni. àwọn kan gba màálù lọ́wọ́ wọn ni wọ́n ń pàtàn yẹn fún wọ́n fẹ́ sọ onílé dàlejò tó fẹ́ sàlejò nílé àwa Yorùbá kọ́nà ń bá sọ ó ti yé yín Fúlàní àti Fúlàní ló ń sọ̀tọ̀ fúnra wọn wọ́n fẹ́ mọ ibi tó fẹ́ pọ̀ sí ọmọ pàtó màlẹ́ fẹ́ yanjú ara wọn láàrin wọn ni kò ń ṣàwọ̀ ọ́ tá a fẹ́ gba Yorùbá nìkan ló ń bá sọ sẹ́ ẹ jẹ́ kán máa dánú wọn kò sí tó kàn wá. àwa ti di ìṣọ̀kan mú àti di òpó Yorùbá nation mú èmi kan ò lè mì wá yìí kankan ò lè tì wá ṣubú àwọn alálẹ̀ ló dúró tán ló wọnú Yorùbá wuyì kò ń ṣe Yorùbá wuyì náà kò ń ṣe jọ Yorùbá wuyì kò ń ṣe jọ àwọn alálẹ̀ ló wọnú wọn àwọn yèyé aṣọ kùtì ló wọnú wọn àwọn ìyá yẹn tó ti lọ tọ́jà yẹn àwọn náà wọnú àwọn ìyá Yorùbá wuyì tó fi ń sọ̀rọ̀ kò kí ń rẹ̀ wọ́n ni ẹ wò pé tí ò bá jẹ́ kí bóyá ẹ̀mí kan ni kéèyàn máa sáré kó máa pariwo báyìí irú àwọn bàbá Akíntóyè kò yí sí Awólọ́wọ̀ ló wọnú tiwọn náà àwọn alálẹ̀ ló ń jà fún gbogbo wa wọ́n máa kú ni ẹ̀jẹ̀ aláìṣẹ̀ yẹn ẹ̀jẹ̀ àwọn olóṣèlú yẹn la máa fi fọlẹ̀ wa mọ́ tó ti yé yín àti pariwo débi pé ká lè kó àwọn èèpo wa dání àwọn àlìkámọ̀ náà a máa yọ wọ́n sọ́tọ̀ọ̀tọ̀ ẹ jẹ́ kán máa bọ̀ wá àwa ti dúró ẹ̀yin ọmọ ìbánikẹ́ lọ́ máa gbáradì sẹ́ẹ̀jọ́ èyí tó mú Yorùbá Wuyì pariwo nìyẹn kí wọ́n máa ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ ló mú Yorùbá Wuyì máa pariwo ẹ̀yin tó kù náà yẹ ọmọ ìbá lọ́dún gbogbo wa jẹ́ ká jẹ́ kó rí wá pé ká lọ tọ́jú ara wa. ẹ ṣeun sà. ọgbọ́n òṣì ni wọ́n ń dá ọgbọ́n òṣì ni wọ́n fẹ́ tẹ́lẹ̀ wọ́n pàlàpàlàpà ọmọ Fúlàní wọn ṣé àsìkò yìí náà ń gbé ìtàn orí burúkú tó fẹ́ fi pa wọ́n sọnù òun náà gbédé ẹnìkan tó wá jáde àánú òun ó tiri. ẹ̀yin ò tún gbà ó tù mọ́ ó tiri. ó tọ́ ní Yorùbá Wuyì. ẹ jẹ́ ọgbọ́n mo la já sí lórí péjì Yorùbá Wuyì báyìí. ẹ ká lo opportunity ká fi bẹ̀yìn ẹ̀yin tínú bá ń bí ní ọmọ Ifẹ̀ ní ọmọ Ọ̀yọ́ ní gbogbo ọmọ Yorùbá jákèjádò ẹ̀yin tínú bá ń bí ẹjọ́ ẹ̀sùn Yorùbá ní kẹsùn kàkà kẹsùn oorun mẹ́ta tí ọmọ Yorùbá máa ń sùn ẹ rántí kẹ́ ronú jinlẹ̀ pé wọ́n fẹ́ fi kíní wọ́n fẹ́ fi divide wa ni ẹ má gbà fún ẹ má yẹ kínú bí yín sí rárá àtọba Ọ̀yọ́ àtọba Ifẹ̀ Yorùbá kan ṣoṣo náà ni gbogbo wa o àti òtù àwa là ń jẹ́ bẹ́ẹ̀ àti Yorùbá àwa là ń jẹ́ bẹ́ẹ̀ àti káàárọ̀ oòjíire àwa kan ṣoṣo ìlà ń jẹ́ bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ mo fọlọ́run ọba bẹ̀yẹn ronú sí dáadáa o. dáadáa ń dá wa ń kọ́ wọ́n lẹ́yìn kan dáadáa ń dá wa ni wá. àwọn náà mẹ́tí tán ti rí dáadáa ń dá káwọn lọ máa jẹ́ dáadáa ń dá wa lọ́wọ́. káwọn lọ máa dáadáa ń dá wa lọ́wọ́ dòdò ń dá wa náà ní bẹ̀rẹ̀ ayé wọn náà tẹ́lẹ̀ kán lọ máa dòdò ń dá wa lọ́wọ́. ọkọ Yorùbá pátá ní tilé tó kọ ẹtú gbẹ ọkàn ẹsẹ ìyá mi ẹ ṣe má bínú kò ní rẹ̀ yìí. ẹ wo apá bíi náà
ní ilẹ̀ Yorùbá àwọn Olódùmarè ti pínlẹ̀ yẹn fún wa àwọn ibi tílẹ̀ wa tún dé tó ti yé yín láàrin àwọn Ọ̀fà àti Ìlọrin wọ́n ń jà sílẹ̀ ńbẹ̀ yẹn náà tó ti yé yín wọ́n tètè máa mọ ẹ jẹ́ ká fi ààlà wa hàn ààlà tó wá fẹ́ fokú ọ̀lẹ hàn báyìí nísìnyí àwọn ààlà wa boundaries wa àwa mọ ibi tó dé odò Ọ̀ṣun ó níbi tó gbàdé odò Òjú odò Ọ̀wẹ́nà odò tó dé gbogbo bí àwọn ibi tí gbogbo odò kọ̀ọ̀kan wà àwọn ibi tílẹ̀ wá dé ẹ jẹ́ ká jẹ́ kán mọ̀ pé ìkànkan náà ni wá sáwùwà ilẹ̀ wa geographical Ọlọ́run ti bá wa pín àwọn alálẹ̀ ti pín fún wa kálukú wọn boundary ẹ̀ àti dáadáa àti dáadáa lọ kí kálukú gba dáadáa ẹ̀ lọ sọ́hùn kápátá lè jẹ́ tiwa náà ká pàwọ́dà sọ́wọ́ tiwa ìtọ́nú ìbùkún òṣòkè wà pẹ̀lú wa o. ṣé tá bá tiẹ̀ ti mú Ìlọrin tá a yọ fọ́dà kúrò ṣe rí láti ibẹ̀ yẹn tá a gbà lọ sí èmi ní èjì. tẹ̀mí ní Ìlọrin kúrò bẹ́ẹ̀ a máa gbà lọ́rin wa padà. ẹgbẹ́ bá tiẹ̀ máa gbà padà gbà wọn tiẹ̀ gbà problem tàwọn Fúlàní tó wà ń bẹ̀ nìyẹn ṣé láwọn ti wá mo mọ̀ pé Ìlọrin yẹn nìkan ṣo ní gbogbo Kwara Ìlọrin yẹn nìkan ṣoṣo tó bá dé àwọn wọn kan jọ ìwà tó bá dé wọn kan máa bá wọn tòkè ọ̀hún lọ ṣé ní gbogbo àwọn ìlú tó kù ní gbogbo Kwara padà wá sápá ìsàlẹ̀ báyìí lọ sí Èkìtì lọ sí Ìyàmóye Ìyàgbà nǹkan kan ní gbogbo Kogi state yẹn wọ́n jáde sí Ondo lọ sí Ìlàjẹ then ká padà wá sọ́nà Iléṣà bíbá wá sí Ẹ̀pẹ́ Ìṣàgámù nǹkan kan bẹ́ẹ̀ ká wá gbé wá lọ sí Ògùn state gbogbo wa pátápátá gbogbo èyí tẹ́ bá ti wà ń bẹ̀ yẹn bọ Èkó wá sí Abẹ́òkúta nǹkan kan gbogbo bẹ̀ yẹn ẹ gbà pé kan ṣoṣo ni wá. sísá mi ẹ mọ̀ kọ́ tí mo sọ́kà máa gbà padà níta bá ti gbà tá a bá já bíríìjì ìjọba bọ̀ ọ̀rọ̀ yìí ṣé àwọn ọmọ Fúlàní kan máa fọ omi ẹ jẹ́ kó fò ṣe bọ́ ní kẹ́tẹ́kẹ́tẹ́ wọ́n lè fò ẹ jẹ́ kó jẹ́. Fúlàní wà kó gbogbo bẹ̀rẹ̀ a máa gbà. bàbá mi ẹ tẹ pọ́s ẹ dáadáa ń dá wa ìjọ ẹ jọ ẹ dáadáa ń dá wa ń bẹ̀ yẹn ẹ sọ̀rọ̀ mi. ẹ dáadáa wá ń bẹ̀ yẹn kán ti ẹ̀fọ́ kan ní ìṣòwò wàhálà tí wọ́n ti kọ́. ó yá ẹ jẹ́ kó yé wọn pé àgbọ̀ nǹkan kan àgbọ̀ ń pa àwa lọmọ Yorùbá àwa lọmọ Òtù Òjire àwa lọmọ kí ló tún pè àwa lọmọ Òtù Ifẹ̀ àwa lọmọ Yorùbá àwa lọmọ Ọ̀rànmíyàn ìyín ilé ọ̀hún ilé ni. àwa ni o àwa lásùn tá a jíire. ọgbẹ́ dá wọn lóhùn jáde Yorùbá kọ́ ni gbogbo wa ń sọ lẹ́nu ni. ìjọba ni Òtù Òjire sọ lẹ́nu iṣẹ́ Yorùbá kọ́ náà sọ lẹ́nu ni. Òtù ọmọ Òtù kọ́ ó fọ̀ ni. Àdùmọ̀kọ́rọ́ iná fẹ́ lò fún wa. Fúlàní ni wọ́n ẹ má dara yín láàmú Fúlàní ni wọ́n. Wọ́n bá fẹ́ dá wọn sí àárín Yorùbá. ẹ lè pa mí lórí péjì. wọ́n ti mọ̀ pé a máa ń sáré gbé nǹkan sórí. wọ́n dẹ̀ wá bẹ̀rẹ̀ ẹ̀tàn òfò dáadáa ń dá wá. Yorùbá ò dẹ̀ ní sọ̀tàn ẹ̀nu Yorùbá ò ní sọ àdéhìntì ẹ̀nu. lọ́wọ́ tàwa aláàtì ẹ̀gbọ́n kankan ògùn gbọ́ àgbẹ́nìtì. Yorùbá ẹ̀wù kọ́ máa kí wáta wà ní bọ́dà. ẹ jẹ́ àgbà àwọn òfò ti dé o kí ló ṣẹlẹ̀ ó yá òfò ó yá bá lóye jẹ́ Òtù. ẹ ní sùúrù náà. ó yá à ń gbọ́ ká tó lẹ orí yín mọ́ kàbà à ń gbọ́ yín Òtù à ń gbọ́ yín. ẹ farabalẹ̀ fún mi o. ó yá ó yá. ẹ má rọ̀ṣì mi o. ó yá à ń gbọ́ yín tẹ́ bá bẹ́. ṣe ti rí wàhálà tó wà bẹ́ẹ̀ ni pé àwọn content creator ṣe ti rí tí ìlú bá ti ń rọgbọ jù tẹ́ ti gbádùn tẹ́ ń kọ́ ọmọlùbọ̀ pọ̀ àwọn content creator máa jáde á pé àwọn epo yìí ẹja dàrin wọn rú ìjọba náà ṣe ẹ mọ̀ pé gbogbo kìíní ẹ̀ wọ́n ń sanwó fáwọn kan ní ẹ rò pé iṣẹ́ kékeré ni. iṣẹ́ sọ̀rọ̀ ní iṣẹ́ kékeré náà gbọ́. freelancer lẹ́yìn ṣe freelancer lẹ́yìn ṣe ń tin. èmi náà máa gbowó lọ́wọ́ yín ẹni bá ti fẹ́ wá sórí péèjì mi ẹ máa sọ $20,000. ẹjọ máa dáadáa ń dá wàrà wa ní. divide and rule nìyẹn. o lè ṣiṣẹ́. pariwo pé òkè ẹ fẹ́ wà ní mọ̀ọ́sọ̀ kan àwọn kan dẹ̀ ṣe tán láti sọ pé ní láti dà yín ní àárín irú. tẹ́tìrì Amẹ́ríkà lénìí bá Amẹ́ríkà ṣe wà yẹn Trump sọ pé òun fẹ́ máa lé àwọn dúdú kúrò ńbẹ̀ òun fẹ́ máa lé àwọn tán jọmọ Colombia kan máa lọ lé wọn. òun fúnra ẹ̀ wọ́n dédé bí léèrè pé sóun gan sọmọ Amẹ́ríkà lòun. These are the questions tó yẹ ká máa bẹ àwọn èèyàn léèrè but ẹ mọ̀
gbogbo nǹkan ti súpọ̀ ìlú ti dàrú so tó bá bá ẹ nìkan lénìí wọ́n wulẹ̀ béèrè tán mọ́. Jimoh Tijani wọn náà ti gé tiwa lọ àgbà ẹni tì. irú èmi ó tiri yìí ń kọ́ gbọ́dọ̀ fẹ́ fi sí. ẹ̀yin ẹ máa sì dúró ni àti yanjú ọ̀rọ̀ àwọn oṣù lọ́wọ́ ẹ farabalẹ̀ tí yín ni. Yorùbá ẹ̀ máa le o. Amẹ́ríkà bó ṣe wà yẹn mo kàn mú lọ síbi tó tóbi ni o so that a lè yanjú ọ̀rọ̀ yẹn. ṣe rí bí Amẹ́ríkà ṣe wà yẹn ìtàn fi yé wọn pé àwọn Red Indians ló wà tán ní ilẹ̀ yẹn wọ́n dẹ̀ débẹ̀ wọ́n ṣe kí ni wọ́n yanjú gbogbo wọn. tẹ́sí ń wọ Australia lénìí àwọn Aboriginals àwọn ni wọ́n ní Australia wọ́n wọ bẹ̀ wọ́n yanjú gbogbo wọn náà dànù ni. ète omi ẹ̀ náà làwa náà ti ń bù mu nílẹ̀ Yorùbá yìí. tá a bá ń sọ̀rọ̀ tá a bá nígbà ẹ má jẹ́ kí wàhálà ṣẹlẹ̀ ẹ dìde ẹ jà fúnra yín. Èdè nìkan ló pa Haúsá kù lénìí èdè ló pa Haúsá kù lénìí. bẹ́ẹ̀ ni. ẹ lọ fast track ẹ lọ wò ó kókè onílẹ̀ Haúsá gbogbo àwọn gọ́fúnà wọn kí ni tribe wọn tẹ́bà rí Kànúrí ẹ̀rí Fúlàní. tó gbogbo kínní náà làá náà ń pariwo ẹ̀ pé ó ti ń wọlé ọ̀dọ̀ wa kó máa di pé dè nìkan a máa wá ní. bóyá tiẹ̀ tábà fi lè lanú lẹ̀ tá a ganu kalẹ̀ bí ẹnu ẹlẹ́ni bóyá làwọn máa ní èdè mọ́ because nísìn wọ́n ti sọ pé àwọn kan O2 àwọn kan O3 àwọn kan O4 àwọn kan O1 àwọn kan dáadáa ń dá wá àwọn kan káàrà àjíire àwọn kan mọ́ Oòduà. bóyá èdè gan tó máa lọ sí tẹ́tìrì àwọn fún yẹn ti wọnú. èmi náà gbọ́ rí o. wọ́n ti wọnú wá wọ́n ti gba gbogbo àdúgbò náà. no more Ganulicious o no more Ganulicious a máa sọ̀rọ̀ ní àganu sí kankan kalẹ̀ mọ́. ṣe rí nígbà tí Usman Dan Fodio máa wọ ilẹ̀ Haúsá wá àtàkàtà 1901 nígbà tó máa fi wọnú wọn bẹ̀ yẹn ẹ̀sìn lọ́kọ́kọ́ jù sí wọn o nígbà tó ń jú ẹ̀sìn sí wọn wọ́n tẹra lẹ̀ wọ́n gba ẹ̀sìn. wọ́n ganu kalẹ̀. nígbà tó gba ẹ̀sìn yẹn tán wọ́n bẹ̀rẹ̀ sí yanjú àwọn ọba wọn gbàtàn yanjú àwọn ọba wọn tán wọ́n install àwọn Fúlàní sí. bẹ́ẹ̀ni. ló fi di pé Haúsá ò lọ́rọ̀ lẹ́nu mọ́ lénìí ìyà ń jẹ wọ́n ìyà tó dẹ̀ ń jẹ Haúsá lénìí oníṣẹ́ ń pariwo tó bá ti di pátá wà láǹbì kan wá ní àánú Fúlàní ni kì í sa Haúsá o àwọn Yorùbá kan wà tó yẹ pé wọ́n ti ẹ̀mọ̀ yàtọ̀ nù méjèèjì so àwọn kinní yìí òun náà làwa náà ń pariwo kó mọ́ dọ́dọ̀ wa tó bá dọ́dọ̀ wa misinformation ya wèrè gan ẹ ṣe paná ẹ̀yẹn inú mi dùn gan ọkọ̀ bẹ́ẹ̀ ṣe ń paná ẹ̀ tẹ́ ń paná ẹ̀yẹn inú mi kàn ń dùn ní pé the best ẹ lè ṣe náà nìyẹn because tó bá fi lè ń ta propaganda yẹn tó ń ta fún àwọn èèyàn tó dẹ̀ ń rà lọ́wọ́ wọn. ẹ bá mi share fídíò yìí o ẹ pé mi sọlá tààrọ̀ ẹ bá mi share fídíò yìí àti O2 àti O4 àti O7 O9 Yorùbá ni gbogbo wa. wọ́n fẹ́ àgbọ̀n kankan aláàgbọ̀ so ẹ jẹ́ kó máa yá àwọn èèyàn pé gbogbo kìíní láti mọ̀ àdẹ̀ tí mo bí tó ti ń bọ̀ àti gbọ́ ká má wọlé dààmú ara wọn Yorùbá ní gbogbo wa ká má dààmú ṣé nígbà tí ẹni tó wọ Ádámù ṣoṣoṣo tó ní Ádámù ọmọ wọ́sọ̀ ṣe bí ẹnìkan náà ló sọ pé àṣẹ òwò mo wà òun mọ pé wọ́n sọ ìtàn náà fi gbogbo kìíní yẹn pa ìtàn ẹnìkan máa sọ fún yín Nollywood ọmọ Yorùbá kọ̀ọ̀kan ni yín ẹnìkan Ifẹ̀ ẹnìkan Iléṣà Nollywood ẹnìkan Ọ̀yọ́ rádaràda Amẹ́ríkà gbà láyé o bẹ́ẹ̀ ṣe ń fight against ẹ̀yin kó kálukú máa tọ̀ káàkiri ká máa sọ fáwọn èèyàn wa. ẹ bá wa ṣe máa gé kíní síta ẹ bá wa ṣe ẹ. kọ̀ọ̀sán máa rárọ̀ we have present things to face. mo lọ platform kan lórí Black App ilé ní nǹkan tí mo gbọ́ ó dẹ́rù bà mí. ọmọ Fúlàní olórí burúkú kan wà ní platform yẹn ó dẹ̀ jókòó síbẹ̀ àwa ń sọ̀rọ̀ bọ̀bọ̀ kan wà tó yẹ pé bí ọ̀rẹ́ mi ní online náà láti mọ́ra ó wà ní Canada tí bọ̀bọ̀ yẹn máa dáhùn báyìí ó ní òun ó ti sú òun tó ń bá sọ̀rọ̀ fáwọn àwọn Yorùbá wọ́n máa ní Yíbò lọ́tà àwọn kinní kan fún òun tí ẹ̀ fẹ́ dá sọ̀rọ̀ Nàìjíríà mọ́ òun kò pé Canada lòun kúkú àkóso kan tó kàn òun mo ní sọ̀rọ̀ bá rí bẹ́ẹ̀ yẹn wà á ní sùúrù ni o tí ọmọ Haúsá yẹn tọmọ Fúlàní yẹn máa fọ̀n lókè ó ní come now if you know you can come and fight for them now come and fight. ṣe you have the power all you do is tọ́ on internet tó wá parọ́ lóòótọ́ tọ́ máa ń ṣe àwọn dẹ̀ ń carry out action.
tẹ́ bá ti lẹ́nu sọ pé ọmọ ó tù ẹnìkan ọmọ ó fọ̀ ẹnìkan ẹni kó gẹ́ta ẹ má ṣe wulẹ̀ kọ́mẹ̀tì ẹ kò ní péjì wọn. ṣé ẹni kọ́kọ́ lọ rí ẹni ẹ̀ ti dàrú tọ́kọ́lọ́ Yorùbá ti dàrú tán kó máa ẹ̀ṣẹ̀ tó máa divide Yorùbá. ó fọ̀ ẹ máa lárí mọ́ká bá ń sìn ó fọ̀. ní 2025 kí ẹ̀kan wọ́n ṣe wá máa ṣàlàyé fún wa pé ẹnìkan ó tù ẹnìkan ó fọ̀ ẹnìkan ó fa ìdí. tó bá ti fẹ́ joyè kéyè lọ. ó tún arena ni ọ̀hún wèrè. ó tún arena. wounded creator ni wọ́n wounded wọ́n ti wà wounded. Monga Park àbí kí wọ́n ṣe ń pè é. èwo tún ni Monga Park. wọ́n lè yín kó Mali wọ́n lè yín kó Niger wọ́n lè yín kó Burkina Faso. gbogbo central yẹn tó fi dórí Sahel wọ́n ti lé yín kó ń bẹ̀ wọ́n tẹ́ bá lọ bẹ̀ náà ẹ̀ mọ̀ pariwo fún wọn pé you have power wọ́n tó control náà ni. Ẹwọ ọmọ wọn ló gbàjọba. ẹ wo Traoré ẹ wo Ibrahim Traoré may God bless that guy ẹ wo Ibrahim Traoré bóyá tún lú ẹ ṣe. ó ti pọ̀ jù. àwa wá ń jà Fúlàní ń pa wá wá ń pàtàn Fúlàní ń pa wá wá ń pàtàn. síbẹ̀ náà àwọn èèyàn ní plẹ̀tù bẹ̀ yẹn ṣé bá ní wàhálà tó ti bá wọn ní nọ́ọ̀tì wàhálà tó ti bá wọn ní north mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ẹ tẹ̀ sórí Google pé how many land has been renamed by bandits ní Nàìjíríà. bẹ́ẹ̀ni bá ṣe ń lé wọn náà ń change orúkọ àdúgbò wọn. bẹ́ẹ̀ni. bá ṣe ń lé wọn náà ń change orúkọ àdúgbò wọn. oníta orí ṣe fún àwọn Fúlàní tó wà ní ọ̀nà bí wọ́n dànù. wọ́n bí wọ́n dànù. kíni àná àní tá a bá níjọba ó ní mo ṣe ń sọ pé àwọn fún ilé ẹ̀ lókè tá a bá dẹ̀ gbára wa sílẹ̀ kò sẹ́ni tó máa gbà wálẹ̀ o ṣé Tinubu ni ó gbà wálẹ̀ tó ti fi wá ṣe bẹ́ẹ̀tì lọ́dọ̀ wọn. Tinubu lọ́dọ̀ wọn. tó tá a bá ní pé ká máa wò tá a bá ń wò báyìí èdè nìkan ni ó kàn kù wá kú ọlọ́mọ yẹn ká rí wàhálà. ó ní nǹkan tó wá sọ wàhálà sí wàá jẹ pé. èdè tiwa gan wọn fẹ́ kó yọjú wọn lẹ́nìkan ọmọ Òtù àwọn kan ọmọ Yorùbá àwọn ọmọ Káàárọ̀ Àjíire ẹni sùúrù ó ní Òtù Ifẹ̀ Káàárọ̀ Àjíire ṣé èdè Yorùbá kọ́ ni. kò yé mi. kò yé mi. a ti padà wọ́ o a ti fa wèrè lọ́yàn o. èdè dáadáa ń dá wa ni. ọmọ Yorùbá anywhere tó bá wù kẹ́ ẹ ti wá àwa ni Yorùbá. Yorùbá is Yorùbá. àwa ni Òtù Ifẹ̀ àwa ni Káàárọ̀ Àjíire gbogbo ọmọ Yorùbá tó ń wò mí nílé lóko tẹ bá rẹ̀ tó sọ fún yín pé ọmọ Òtù làwọn kan ọmọ Yorùbá làwọn kan ẹ sọ fún onítàn pé ìyín ilé ọ̀hún ilé Ifẹ̀ òye ilé ni fún gbogbo ìran Yorùbá. Ọ̀yọ́ Aláàfin Òjò Pàṣẹkẹrẹ mọdẹ máa ti bà ilé ni fún gbogbo ọmọ Yorùbá. Kí ti gbé o ó gbére ilé ni fún gbogbo ọmọ Yorùbá. Àwórìnlá ilé ni fún gbogbo ọmọ Yorùbá. Èkó Akété ilé ni fún gbogbo ọmọ Yorùbá. Ọ̀ṣun Òṣogbo ilé ni fún gbogbo ọmọ Yorùbá. Ẹ bá wá dárúkọ àwọn ilẹ̀ Yorùbá. Ìlọrin ilé ni fún gbogbo ọmọ Yorùbá. Kogi ilé ni fún wa. Abẹ́òkúta Ẹ̀gbá Mọ́níṣàbí Agbòǹgbò Àkàlà Ìbàdàn Ìjẹ̀bú gbogbo ẹ bá dárúkọ ìlú tó bá wà ní kíní kí n máa kà síta. Ọ̀fà Oǹdó Àkúrẹ́ Kogi Àkókó Ẹdó ìfẹ́wọ̀lú Ìkàrẹ́ Àkókó ẹ má bá mi sọ fún gbogbo mi wá pé ilé ni fún gbogbo wa. Bí ẹ tó bá wá sọ fún yín pé ẹnìkan ni Òtù àwọn kan ní kinní kan ẹ bá mi bi wọ́n pé ta ló ṣe ìgbéyàwó tó ṣe òde ní gbogbo àti Òtù àti Káàárọ̀ Àjíire àti ilẹ̀ Yorùbá tí wọ́n differentiate tí ẹ rí aṣọ òkè níbẹ̀. Ẹ bèrè náà pé ṣé Haúsá lè ṣe ó lè ṣe ìyàwó fún ọmọ kẹ́ ẹ ráṣọ òkè níbẹ̀. Ṣé Ìgbò lè ṣe ìyàwó fún ọmọ kó wá ní orí ìwọ̀n owó títí o ọmọ bá Anambra fẹ́ ṣe ìyàwó fún ọmọ kó wá wọ aṣọ òkè. Ẹ bá wa sọ fún ọ wípé aṣọ òkè ni àwọn ọmọ Yorùbá máa ń wọ̀. Tó bá yẹ pé ọmọ Òtù àti Òfò táwọn wá fẹ́ gbé jáde nísìn tó
bá pé táwọn bá ṣègbéyàwó lọ́wọ́ ó ní ọjọ́ táwọn ẹ̀ máa ń wọ̀ lọ́tọ̀ kó jẹ́ ká mọ̀ ẹ bá mi bi wọ́n pé ọmọ Yorùbá wo ilẹ̀ wo nílẹ̀ Yorùbá ni wọ́n ti gúnyán táwọn ọmọ bẹ̀ ò jẹ́ ẹ bá mi bi wọ́n pé ìlú wo ni wọ́n ti ṣe oúnjẹ Yorùbá tí ọmọ Yorùbá mọ̀ pé aṣọ Yorùbá lélẹ̀ àbí oúnjẹ Yorùbá lélẹ̀ ẹ bá mi bi àwọn O2 àti O4 àti O7 àtàwọn tó pera wọn lọ́mọ káàárọ̀ àjíire ẹ bá mi bèrè lọ́wọ́ wọn pé ìró nìran Yorùbá ń ró ṣé O2 Ifẹ̀ sáwọn ọrọ̀ṣọ Yorùbá ọrọ̀ ìró àwọn tó kù wá ń wọ blouse làwọn tó kù wọ̀. Yorùbá wuyì àwọn aláàní ìwọ ọmọlódù ọba. Ìwọ ọmọlódù ọba máa tẹ́ní gbọ́ lọ máa tẹ́ní gbọ́ rẹ. Ẹ máa dárúkọ ẹ dákun. A ti dárúkọ ẹ àwọn ọmọ Rashidi wo. Fúlàní ti kún bẹ́ẹ̀ o. Àwọn bọ̀dá Rashidi. Ẹ bá wa bèrè lọ́wọ́ wọn. Ẹ̀rí fídíò tó pọ̀ sí ní àná ni. Wọ́n ní wọ́n fẹ́ pa àwọn ọ̀fẹ́ fi tẹ́lẹ̀ àwọn màláìkà orí náà màláìkà. Màláìkà èmi náà ọ̀dọ̀ kan ju fídíò ẹ̀ sí nítorí màláìkà ń wọ́ tirẹ́là lọ. Àwọn màláìkà yẹn wọ mọ́tò yẹn sẹ́yìn wà bẹ́ẹ̀ ni. Àwọn Ṣàngó ńlá àwọn ẹ̀rọ pariwo làwọn akébáwò ẹ bá yẹ kí bọ̀dá Rashidi ẹ bá yẹ kí bọ̀dá Rashidi ẹ bá yẹ kí bọ̀dá Rashidi ẹ má yẹ kí yé wá àwọn yé wá náà ń sọ̀rọ̀ ẹ má yẹ kí bọ̀dá Rashidi ẹ má yẹ kó dà ṣó tá à ń ṣe yìí ẹ bá mi sọ fún òró ọmọ àwọn olówó ẹ̀kan àbí olówó ẹ̀kan ni wọ́n Ìsọlùsìn Ìgbàjà Òkè Ọdẹ Òmùpó Òmù Àrán Àjàṣẹ́ Èpo gbogbo wa pátá ọmọ O2 ni wá ọmọ Yorùbá ni wá ọmọ káàárọ̀ àjíire ni wá. Iléṣà kílẹ̀ wí. Ìjẹ̀ṣà ní òrè. Ilé ni fún Yorùbá wuyì. Ilé ni bẹ́ẹ̀ ni ilé wa náà ni. Ó dà bọ́dí lọ́n ilé wa ni ọlọ́mọlọ́pàá wa bọ́dí ẹjẹ́ fẹ́ ta sí mi ṣá mo pé 8 mi kò sí wàhálà bọ́dí lọ́nù ilé wa náà ni ìyín ilé ọ̀hún ilé Èkó Akéte ọmọ arómisálẹ̀ gbẹlẹ̀gbẹ́ ilé wa ni VI Island gbogbo ẹ̀ ẹ má jẹ́ ọ̀pá àtọ̀ olórí ibú fún yín o. Kí lẹ sọ? Aṣọ̀rọ̀ kì Abuja la sọ̀rọ̀ kí wà kó jẹ́lẹ̀ Yorùbá. Ayétòrò ẹ ṣe àwọn Ayétòrò náà ní ẹ̀ dárúkọ lu tiwa ti dárúkọ lu ti inú Ayétòrò. Àwọn ọmọ Badagry náà is part of it. Ẹ dárúkọ Badagry. Badagry àwọn ọmọ ọba Akan Ẹ̀dó Adó Èkìtì ilẹ̀ Yorùbá ni gbogbo ẹ̀ O2 ni wá O2 Arena. Ogun State àti dárúkọ Ogun State àbí wàhálà yín pé èèyàn máa bẹ́kúta yẹn o wàhálà yín pọ̀ o làwọn bá yín ṣe lọ kọ́lé sá. Ìsọlùsìn Òmù Àrán. Ó rẹ̀ pé Kwara ni bàbá yìí gómìnà ní yàbí. Èsì ẹ àwọn ẹ ti lọ rún wọn ní Kwara Ọlọ́run á dáa. O2 ni mí o ẹjọ́ O2 tí mo wà ní fún mi lẹ́bẹ̀ẹ́ o. O2 mọ padà fọ orí yín mọ́ ó fọ̀ ní ìtẹ́ra wọlé káàbà yẹn mọ̀ tìlà orí yín mọ́. O2 Ifẹ̀ ẹ máa wo ìṣẹ́lí àwọn Yorùbá Wuyì fans ọmọlúwàbí sílẹ̀ kan sí lára wọn. ẹnìkan ní O2 Ifẹ̀ ẹ jẹ́ ká kọ́mẹ̀tì jáde ẹnìkan ní O2 Ifẹ̀ O3 Ọ̀yọ́ ó fọ Èkó ó fa Ifọ̀ Ẹ̀gbá O6 Oǹdó O7 Ọ̀fà O8 Badagry kí ló dé ìbẹ̀rù Ọlọ́run Mr. Adéníyì Adédáramọ́lá. Àwọn mo pé mi ò ní ìyá mi ò ní bàbá ẹ̀dẹ̀ ń fún mi lọ́rùn lórí iṣẹ́ tí mo ń ṣe. Ẹ tákùlá o. Wọ́n ti mọ̀ pé aláìkí ká máa ní anífẹ̀ẹ́ ara wa ẹ jẹ́ ká lọ máa gbáradì ẹ má yẹ ká gbọ́n gbẹ̀yìn wọlé ẹ ti gbọ́. Tó bá ti ń bá ọmọ Ọ̀yọ́ fà ọmọ Ìbàdàn ọmọ Oǹdó ọmọ Àkúrẹ́ ọmọ Ògùn State gbogbo wa ìkan níwá o. Ẹ jẹ́ ká ta tán síbẹ̀. Kò sọ́mọ O2 kankan níbì kankan Ẹ̀gbá. Ó jẹ́ kọ́ ọmọ Yorùbá mọ̀ pé Yorùbá ni wá kólóyè Èkó sọ̀rọ̀ àbò olóríire. Ẹ̀fọ́lóyè lẹ́fọ̀ náà ẹ má pa bàbá ń bàbá. Tọmọtọmọ. Ẹ̀wọ̀ ẹ̀fọ́lóyè lẹ́fọ̀ náà jàre. Ẹ wá ẹ má yẹ ká di ẹrù.
ẹ mọ̀ pé nígbà tí wọ́n ti bàjẹ́ orí wọn ti bàjẹ́. Ọlọ́run rán Jésù sáwọn ọmọ Ísírẹ́lì ẹni sùúrù jẹ́ wọ́n pípa tó Ọlọ́run rán Jésù sáwọn ọmọ Ísírẹ́lì àwọn náà padà tì í pa ẹjọ́ nítorí Ọlọ́run Ìgbòho tiwa áńgẹ́lì tiwa ni mẹ̀sáyà tiwa nílẹ̀ lẹ́yìn àjọ fẹ́ dé bẹ́ẹ̀ ni láṣẹ gbogbo ẹ̀dá tó bá àwọn ò ní ti pa gbogbo wa. Jẹ́bà àwọn ẹ̀yin náà wò ó dá ẹ ṣe Olúṣọlá àdúrà gbèmí wọ́n dárúkọ ìlú Jẹ́bà ẹ wo Jẹ́bà ọba Jẹ́bà wọ́n ti lé ní ọmọ 100 years. Mo gbé sọ yẹn mo gbé kíní wọn wá sórí péjì mi. Jẹ́bà wọ́n ní wọ́n sọ fún ọba Jẹ́bà wípé kó gbé adé kalẹ̀ kó máa wé láwàní bí bọ́dá Rashidi ọba Jẹ́bà sọ pé ojú ayé òun kọ́ òun kọ́ ọba Jẹ́bà ó ti lé ní 25 years tí wọ́n ti fún bàbá yẹn ní sálárì gbẹ̀yìn gẹ́gẹ́ bí ọba. táwọn kan lè lọ ńlá òkúta ń sáré. tó pé ó kọ̀ láti mo gbé kí ni ọmọ wa sórí péjì. ọ̀dà Rashidi ti náà mọ ohun tó máa. kódà BBC gbé Aláròyé lọ interview wọn over 25 years wọ́n ti fún bàbá yẹn sálárì gbẹ̀yìn gbogbo àwọn governors tó ń wọlé ńlọrin wọn sọ sálárì ọba Jẹ́bà torí wèrè wọn abẹ Fúlàní náà wà wọn ò san sálárì ọba Jẹ́bà bàbá yìí ti lé ní 100 years nísìn wọn ò fún wọn sálárì wọn. ẹ fún wa tọ́ bá fún wọn sálárì wọn lè ti gba báńdù yẹn lọ́wọ́ wa ìyá wa òyìnbá wuyì àwọn aláì ló kíp báńdù yẹn fún wa kí tàn máa parẹ́ níbẹ̀ ni. ẹ dákun torí Ọlọ́run ẹ tó bá ní mọ́tò ẹ fún wa bàbá yẹn ò ní mọ́tò lóò wọn ti dàgbà ná I don't know. ẹ ló wá fẹ́ wá mọ́tò. no at least ìgbà míì tí wọ́n pẹ́ ọba fún bẹ́ẹ̀ wọ́n fẹ́ gbé wọn ṣeré jáde kinní kan kí ni ó máa ń dùn. bàbá yẹn lóun ò ní gbà Ọlọ́run ò ní gbà Ọlọ́run ò ní wé láwà ni. Jẹ́bà ọba Jẹ́bà kọ́lọ̀mbà wa kó má àti ilé àtọ̀nà bàbá yẹn kọ́lọ̀ má bà á jẹ́. ẹ máa lọ rajà ń bẹ̀ yẹn gbà kan. ẹ ṣeun ẹ̀yin ẹ dákun jẹ́ ká fi àràgbé tòrọ̀ síbi bíi ẹgbẹ́ èèyàn mọ́ 2 èèyàn mọ́ 3 èèyàn mọ́ 4 èèyàn mọ́ 5 Yorùbá kan náà ní gbogbo wa máyì kan mú yín kalẹ̀ máyì kan rà yín kalẹ̀ fáwọn ọ̀tá o ẹ ṣe bọ̀ mo dúpẹ́ mo fẹ́ play iṣẹ́ wa fún lẹ́yìn gbogbo akájọ ọjọ́ tó mo mú jáde ṣá. Renix Connect ilé-iṣẹ́ tó ń bá ni wá olólùfẹ́ jákèjádò àgbáyé ìrọ̀rùn dé. ó ṣìnà ní àbí báwo. polówó síbẹ̀sì lórí ètò yìí Yorùbá wù. ẹ bá gbọ́ sókè èmi mọ̀ pé gbogbo yín pátápátá tẹ̀ bá nífẹ̀ẹ́ mi lórí péjì ẹ bá gbọ́ sókè ẹ̀yin náà wọ́n bú wa mi bí ẹ̀rá ẹ̀ lè gbé já wa. ilé ìbò abájọ ilé ìbò lẹ́ni ká dárúkọ adáre báyìí. bàbá kí ni. ilé bàbá olódó ayọ̀ ilé náà ni. wọ́n ti dárúkọ ní bàbá gádì mi wọ́n ti ẹ̀yẹ́ ìnáwó fẹ́ bú mi lẹ́bù tó fẹ́ bú kẹ́ máa lọ ẹ mọ̀ pé èké bulẹ̀ wá ṣe. nípa ti bàbá Jẹ́bà ni o nípa ti bàbá ọba Jẹ́bà. kẹ wá yìí ká ṣe prógrámù fún wọn. mo ti ṣe prógrámù ìjọ gbogbo àwọn tó fún wọn lówó mo dẹ̀ ti fún wọn. nípa mọ́tò tẹ̀ dárúkọ yìí náà ni a lè rí ó ní dídúró ọlọ́rẹ̀ tó máa ní ààyè yẹn láti ṣe orí ọ̀fẹ́ yẹn fún bàbá yẹn. nǹkan tí mo ní kí n sọ lórí ètò náà nìyẹn ṣe gbogbo ẹ máa tẹ́tẹ́ síwájú. ó dáa tó máa ṣe tó 10 hours sílẹ̀ wá gbẹ́tò tẹ̀síwájú kọ̀ gbẹ́tò jókòó síwájú ni. a máa bẹ bàbá Tinubu wá fún wa mọ́tò. ilé bàbá mi ọmọlódò dẹ ilẹ̀ Yorùbá náà ni ẹ lọ sí bọ́dí náà kẹlẹ́gbà kọ́kọ́ lọ́wọ́ ẹ sọ̀rọ̀ sókè jàre. ẹ bẹ́ẹ̀ ròdò orí ẹ pẹ̀lẹ́ ta ló ń ṣe ẹ mú nǹkan ni. ẹ wo ọkọ tí mo fẹ́ sọ àwọn bàbá wa yìí náà. ọ̀tọ̀. ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ yẹn kó máa yé wọn nísìnyí pé ṣé kò tí ì tó yé wọn báyìí náà pẹ̀lú gbogbo nǹkan ṣe ń rí náà kò tún sì yé wọn. Then ẹ jẹ́ ká wá pa lóòtù kò ṣe òtù tó bá dé ojú ṣùṣù ìrọ̀ máa là. Then Ọlọ́run tún wá mú mi lọ sórí ọ̀rọ̀ ọba Jẹ́bà yẹn ni ó sì ní kankan tọ́lọ́run fẹ́ jẹ́ kẹ́ ẹ ṣe fún bàbá yẹn ni ọ̀rọ̀ ṣe tún kàn lálẹ́.
pẹ̀lú nǹkan tẹ́ àwọn ẹni tó sọ̀rọ̀ láìpẹ́ yìí tó sọ yẹn ká wá nǹkan ṣe sọ̀rọ̀ tẹ́ sọ yẹn. gbogbo ẹni tó bá fẹ́ ṣe nǹkan fún bàbá Ọbajẹ́bà ẹ pè mí màá pe ọmọ wọn so wọ́n fún wa last time náà àbẹ̀rẹ̀ account wọn fún wa l'account so ẹ pè mí màá pọ̀ mọ́ wọn so wọ́n tún fún wa ní account. ẹ jọ mo ń sọ fún everybody báyìí ni mo ń pè fún everybody kan jẹ́ ká rẹ̀ kọ́ ìsòrí bàbá yẹn because n tí bàbá yẹn ṣe ó jọ gbogbo wa lójú pé 25 years lórí nǹkan wípé adélẹ̀ kò gbóṣù kárù ó dẹ̀ lóhun ìfẹ́ ẹ jẹ́ ká praise bàbá yìí ẹ wo àwọn bàbá wa ṣèbí àwọn bàbá wa ló bá wa débi tá a dé. àwọn bàbá wa tó ń gbowó àwọn ni wọ́n talẹ̀. ìbá àwọn náà talẹ̀ wá bí àwọn náà ṣekú pa Abíọ́lá wọ́n gbowó lọ́wọ́ Abíọ́lá nígbà táwọn tún gbowó ẹ̀mí ẹ̀. tí kò yẹ kó tì máa yé wọn ni àwọn ọba wa yìí àwọn gangan náà ń pa àwọn aráàlú wọn because ẹ gbowó títí ẹ wo iye ọmọ ológo ilẹ̀ Yorùbá àwọn bàbá ológo ilẹ̀ Yorùbá tó ti padà tí Nàìjíríà ti àwọn mélòó ni wọ́n pa nínú iná tì. ẹ jẹ́ kó rorí wọn ibi tí ìkọlà gbogbo ẹ̀ náà sọ yìí Amẹ́ríkà dájọ́ wà yìí àwọn Red Indian ló ní lè ní kọ́ bó ṣe ń bẹ̀rẹ̀ díẹ̀ náà lélẹ́yìí tó ti Nàìjíríà Yorùbá tí àwọn Haúsá yẹn ó ti tó yẹ kó kọ́ wa lọ́gbọ́n wípé ṣé Haúsá ṣé wọ́n lẹ́nu mọ́ kò hàn sí pòsíṣàn kankan mọ́ ní nọ́ọ̀tì. wọ́n lè ti sọ pé ó tù làwọn kan ó fa ìfù làwọn kan. àwọn Haúsá gangan wọ́n ti voice out náà wípé kò sí àwọn ò ní ẹnu mọ́ nílùú wọn. àwọn Haúsá àwọn náà ṣe bá bí àǹlà káàkiri gbogbo ìlú sí ṣé nǹkan tó ń fẹ́ kó dì nílẹ̀ Yorùbá náà nìyẹn. Ọlọ́run ò ní gbà fún wọn. ó ti ń súnmọ́. àwa náà ní dákẹ́. kò yẹ kí ọba kan dákẹ́ mọ́ níbi ilẹ̀ tó nílẹ̀ tó mọ́ lẹ́nu. tí ó bá ní fọwọ́ sí ju ilé bàbá ẹ̀ kó lọ dira mọ́. nílẹ̀ tó mọ́ lé ní ìsìn kò yẹ kí ọba silent mọ́ ẹ sọ títí láyé Buhari ẹni elédèkéde ni nísìnyí tó ti wá délédè tí ní kọta ló ti jáde nínú wọn tó sọ wípé ọmọ Sunday ń tó ń sọ lóde yìí ẹ ó yẹ sílẹ̀ ẹ gbẹ́sẹ̀ kó lórí àkáǹtì ẹ kí ló ṣe kó àwárí náà kọ̀ọ̀kan nínú gbogbo àwọn ọba yìí tó lè fèsì Tinubu wípé kí ló dé ṣebí wọn náà ti jà fún nǹkan yìí rí kí wá ló dé kí ńgbà tó wá dórí ọmọ yìí ṣé nǹkan tó lóye nǹkan gbà yẹn tó kọ́ lóde yìí ọ̀dẹ̀ tí tó gbọ́n náà àwọn ọba wa akọ̀wé ní ká máa bú wọn ni a máa bú wọn because àwọn náà sọ gbogbo wa náà fi wá sọ òkò kiri. àti ẹ̀bùn wọn mọ́ ìkan náà ni gbogbo wa wọ́n sọ̀rọ̀ àti jáde àti wọlé. ṣé àwọn kan náà fi gbogbo wa sọ̀kò yìí a dẹ̀ ti wá àti ti wá sọ̀kò yìí wọ́n fi wá ṣèwọ̀fà. láàrin èmi àti yín nínú ilẹ̀ yìí àti Nàìjíríà èwo ló pè wá jù. ilẹ̀ Nàìjíríà èmi lọ bí sẹ́lálẹ̀ ẹ̀mú òtù ni. ilẹ̀ Yorùbá sì pè wá jù bí báyìí lọ tó bá jẹ́ pé everything ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́ ni. ilẹ̀ Yorùbá pè wá ibi tájọ wà yìí lọ. fún ní gat ẹni pé ẹ̀ṣẹ̀ ń gbọ́ nípa Ọbajẹ́bà it is true kódà Aláròyé lọ síbẹ̀ wọ́n lọ interview wọn pariwo BBC lọ síbẹ̀ wọ́n lọ interview wọn àwa náà bá àwọn ọmọ wọn sọ̀rọ̀ so àdẹ̀ṣe wọn bá tá lè ṣe nígbà yẹn Yorùbá Wuyi fans àwọn náà ṣe wọn bá tán lè ṣe nígbà yẹn àṣẹ wọn bá tá lè ṣe bẹ̀tẹ̀ bá ohun ìkẹ́ ara ẹni fún wọn ní mọ́tò kò bá jẹ́ pé àwọn ọmọ wọn náà. àwọn kan ti ń lọ yọjú sí wọn tipẹ́tipẹ́ tó dẹ̀ wà nínú ṣọ́ọ̀bù yìí náà àwọn kan ti ń lọ yọjú sí wọn tipẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn Ìyàwó Wuyi náà dẹ̀ ti ń lọ bẹ̀ tipẹ́tipẹ́ wọ́n ti ń sọ̀rọ̀ wọn tipẹ́tipẹ́. so ní gbogbo ọmọ Yorùbá parapọ̀ ká lọ báńdù ìwà ni ká tètè lọ já bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ká mọ nítọ̀ bẹ̀ àwa la ní gbogbo bẹ́ẹ̀ ẹgẹ́t. ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ àwọn bàbá wa ká tó round up ètò wa yìí ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ wọn wípé ṣé bí àwọn Fúlàní ìbọn ṣe ń pa àwọn èèyàn nílẹ̀ Yorùbá ṣé Yorùbá náà lè lọ ṣe bẹ́ẹ̀ ní nọ́ọ̀tì. àwọn òkí ẹ̀kan pa anybody tán kò sí nǹkan tó kàn àwọn bàbá wa wọn wá ń ṣẹ́. tí wọn tán oríṣi kankan fi sí. because wọn ní máa ń feeling ó ní mo dé ẹgbẹ́ pé mo máa ń sọ fún yín pé kọ́ máa bìlí fún pé àwọn lè balẹ̀ Yorùbá jẹ́ tán káwọn sá kúrò yẹ o àwa náà wà níbi o. wọn lè sòdodo mọ́. màmá mi bàbá mi tẹjọ àwa nígbà ìfún wọn o ọba ní tó bá sá kúrò nílé yóò wá síbí yóò wá fọ abọ́ o. ẹ fi wọn lẹ̀
ẹ̀yin ọba wa iṣẹ́ security ò yí sí ní Amẹ́ríkà mọ́ o torí tó bá lè bá jápa. ẹnu iṣẹ́ ni mo wà yìí tí mò ń sọ gbogbo ẹ̀ bí mo ṣe ń follow TV ni mò ń follow screen ni mò ń wo gbogbo àwọn. ẹ̀rí tí mo ẹ wo bí mo ṣe ń wò bí dẹ̀rọ mo fẹ́ ẹ ṣe ń sà ẹ wo gbogbo ẹni bá mi dá ṣètò ẹ ṣe oníyẹn ẹ ṣe ọlọ́kà ẹ ṣe ń tẹ́jú ẹ̀kọ́ àìbínú ẹ jẹ́ ká gbọ́ national anthem wa freedom we want freedom. Iṣẹ́ wa lẹ́wà orílẹ̀-èdè wa kàgbéga 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 wáyé rí ìgbàgbọ́ wa ní pé láti bẹ̀rù làbọ̀bọ̀ ká ṣiṣẹ́ ká God bless Yoruba Wui. May say no to one Nigerian. The country of kidnappers, Fulani herdsmen, bandits, tribalism, godfatherism, nepotism. Say no to one Nigerian. I stand with Yoruba nation. I said no going back. I said no staying back. No going back. Yoruba nation. Where we stand. Where we stand. Tí bá ti bá jẹ́ tó nídìí ló máa dà wá. Ibi tẹ́ bá wà ní ìlànà tí tẹ̀ padà. $20 million ní lọ́wọ́ wa. Níbo la ti bẹ̀rẹ̀ $20 million? Yé lọ́dọ̀ yẹn ni máa sún lọ́rùn o. Yé wọn náà máa pa lọ́la tí wọ́n bá ti rí $20 million tẹ́lẹ̀. Wọn náà máa pa lọ́la o. Yé. Yorùbá wo bámúbámú ni mo yó, wọ́n kọrin bámúbámú ni mo yó. Wọ́n mọ̀ pé bí ń pọ̀ mẹ́ni kankan o. Bámúbámú ni mo yó. Insecurity everywhere, bloodshedding everywhere. Òmìnira ṣáàlà wa ń fẹ́. Tó bá ní kókan wo lè kẹ́ni tákan wọn lọ́nà. Àwa ò ṣerú ẹni kankan mọ́ o. Yé ṣé bí yẹn la fẹ́ kán gbó. Yorùbá nation ẹ jẹ́ ká parapọ̀. Àìsí níbẹ̀ òun máa bọ̀ fún ọ. Àsìkò ti tó. Yorùbá nation ẹ jẹ́ ká parapọ̀. Àsìkò ti tó. Tí ní bá ti ra ẹ̀jẹ̀ tó ní ìlú máa dẹ̀ ọ́. Ibi tẹ́ bá wà dé adé tí tẹ̀ padà. Yorùbá o, Yorùbá o, Yorùbá o, òbí títí àjìyà kọ́ mọ́ lè kàwé. Ọmọ kàwé kò wá níṣẹ́. Ohun ribiribi tẹ́ tún sọ pé ẹ máa ṣe. Ìyẹn gangan lẹ ò rí ṣe. Dábàá mọ̀ bí tẹ̀ ń kó hà lọ. Àwa ṣe tán ti padà. Dábàá mọ̀ bí tẹ̀ ń kó hà lọ. Yorùbá ṣe tán ti padà sílé o. A ò ṣe mọ́. Àwa ń lọ. A ò ṣe mọ́. Àwa ń lọ. Ògún ẹ̀ dìde. Ṣàngó ẹ̀ dìde. Ọbàtálá dìde. Alálẹ̀kẹ̀ dìde. Lọ́balọ́ba kẹ̀ dìde. Yorùbá ẹ̀ dìde. Tí bá ti bá jẹ́ tó nídìí ló máa dà. Ibi tẹ́ bá wà dé adé tí tẹ̀ padà.